roses to activate speed sọ̀rọ̀ mi yá báhùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọ̀tá àwọn ọ̀bá ti dopó ọ̀sán gan ọlá ọmọ tán ọkọ wọn ń dóńtà ni àbọ̀kùnrin tó tẹ́kùn ẹ̀ ti wú tó ti ní prostate cancer sẹ́yìn ò lè sọ́lẹ̀ làlàáfíà mọ́ ọmọ tí wọ́n ran mínísírì wọn lọ́wọ́ ń ta ìnájẹ́kọ́ náà jẹ́kọ́kùnrin mi ò ti kú kú òjijì báyìí ní ìsìn Mr. Jordan ọkùnrin mi báyọ̀ tari ọba ti kú kú òjijì so gbogbo ẹ̀yin ọmọ táwọn ẹ̀yin tánfẹ́ táwọn ẹjọ́ fún ọ pé kánfẹ́ yìí náà kàn sanwó orí yín kán dáná yín kò sí bábọ̀ sórí tí náà kí ò ṣe èyí tó wà nílé náà ti mọ̀ pé òun ti pé méjì náà nu kì í kan ní jù bá náà lọ ìwọ tó mọ̀ pé ọ̀fẹ́ pé méjì tó sì ń gbóbò pamọ́ jọ ṣé èèyàn máa jẹ méjìlá bá àlàdé mọ́dọ̀ mi mọ́dọ̀ rẹ̀ mi òbó tiẹ̀ lọ́ọ́ fọ́ mú òbó tiẹ̀ ń lọ máa fọwọ́ mú sọ̀rọ̀ mi yá báhùn Mr. John Dawi thank you for the heart ẹ jẹ́ mọ́ ọkọ̀ náà ṣàlàyé mi yá so ìwọ tó bá ní kí wọ́n mọ̀ dùn ọtán sì ti fi ọ ní kọlọ̀ mọ́ dókò lẹ́gà o ìwọ tó wà nílé tó jẹ́yàwó lé wò ó tó oríjọ́ tí wọ́n wá sanwó orí rẹ̀ hùn wọ́n fún ọ ní láìsẹ̀sì pé kọ́ ọmọ dókò ni ní ìsìn gan ẹrù ìyàwó ní ìsìn á wá àwọn agbẹ́gilére tí wọ́n bá wa gbẹ́gi tí ó dàbí oko tí wọ́n fọn dìmẹ̀rú ìyàwó kó lè mọ̀ irú bọ́n ṣe ní kọ́ mú kíyàwó wá mú ntọ́ láìkì tí ó mú báíbù kí ní okó ńlọ yẹ kán máa mú kò sẹ́ni tí ọmọ wípé gbogbo wa là ń ka bíbélì obìnrin gbọ́dọ̀ mọ̀ dájú pé okó ó wà nínú nǹkan tó ń fẹ́ lọ dó nínú ilé ọkọ ìtẹ̀sípá wà nù ó ní mẹ́ǹtì ni kò sí nǹkan tá à ń ṣe ń lé bàbá wa irú ìwé èwo la fẹ́ kà táàrí kà ń lé bá wa oúnjẹ èwo la fẹ́ jẹ tá à jẹ rí lé bá wa okó nìkan la gbọ́dọ̀ dùn lé bá wa táàrí èdò ń lé ọkọ bó dẹ̀ ṣe jẹ́ nìyẹn ọkùnrin tí ò bá dẹ̀ ti rí okódó tí ò bá ti róbòdò ó máa ní prostate cancer ni torí dìmọ́ bí àtọ̀ bá ṣe ń jáde lára ọkùnrin dìmọ́ bí àtọ̀ bá ṣe ń jáde lára ẹ̀ ní àlàáfíà ní the pathway yẹn ibi tí àtọ̀ ń gbà jáde yẹn ló máa ní àlàáfíà bí ìgbà tẹ bá ti táàpù pa fún bí oṣù kan oṣù méjì ń gbẹ́ bà sí táàpù omi oró ní ọ̀kan jáde nú ẹ̀ tí gbogbo ẹ̀ ọkàn kúkúkú omi tí ọ̀kan jáde nù táàpù gan ó máa jáde forcefully ni bẹ́ẹ̀ táàpù tómi ti ń jáde tómi ń come out each time ẹ ṣí táàpù yẹn ó máa ṣiṣẹ́ freely ó máa wà lálàáfíà bí ìgbésí ayé ọkùnrin ṣe rí nu tẹ́bá ti rán ọkùnrin tán misbehave tán kanra mọ́ gbogbo ọmọọṣẹ́ ń ṣọ́ọ̀bù tán kanra mọ́ gbogbo ọmọọṣẹ́ lọ́fíìsì wọn ọkùnrin tí wọn ò róbòdò ni tíyàwó wọn ò gbà fún ọmọ nínú ilé sincerely ọ̀rẹ́ mi kan sọ fún mi ó ní tàn bá ti parí iṣẹ́ látago 2:00 báyìí ó lọ́gàn ò ní relé sẹ́ẹ̀sì mọ̀ pé tọ́gàn ò bá relé ọmọ sí ò lè relé ó náà wọ́n máa ń ṣàbòsí rẹ̀ pé èèwọ̀ gan kan tí ẹni sáwọn la ní kọ́gá ìrè ìfẹ́ yàwó tó fẹ́ ni torí wọ́n nítorí inú ilé máa ń gbóná girigiri ni so ọ̀gá yìí tètè fẹ́ lọ lé wọ́n máa ti ṣe tán bíi 2 àbí bíi 3 yóò wà jókòó sí ọ́fíìsì ọmọ sátó yẹ kí wọ́n relé wọn ò ní rílé lọ ńgbà bá dé bí aago 7:00 sáago 8 alẹ́ lọ́gọ́ tó ṣẹ̀ṣẹ̀ rà pálápò lọ́fíìsì iná náà tó máa fa báàgì wọn ṣé tó wọ́n lọ́jọ́ ọ̀gá tó yẹ pé inú ilé rẹ̀ dùn kọ́ mọ̀ fi tiẹ̀ mọ́ dán ọmọ sẹ́yòkú dùn nú ilé tó bá sì san ohun sí ọwọ́ náà ní tẹ́ bá ti rọ́gà tí bá ti ń kan rámọ̀ ọmọọṣẹ́ kò róbòdó ni ṣé rí àwọn hormones àwọn oxytocin àwọn endorphin àwọn dopamine àwọn androgen testosterone gbogbo àwọn hormones yẹn sáyẹ́ǹsì pè wọ́n ní happiness and feel good hormones you can google it feel good hormone ni àwọn hormones tí ó máa ń mú kí ara feel good irú dopamine sìn ó máa help cognitive ó máa help memory irú oxytocin ó máa ń bond ni so each yàtọ̀ fún pé gbogbo wọn they are collectively called happiness or feel good hormone individual wọn tún níṣẹ́ tí wọ́n ń ṣe ẹni tí ò ní dopamine tí ò secrete dopamine tí ò secrete endorphin tí ò secrete tí gbogbo àwọn testosterone àwọn hormones rẹ̀ tó kàn produce wọn tí ò rí wọn release jáde lára irú ẹni yẹn máa kanra ni. sọ̀rọ̀ àlékún alájì ṣe wà pátá ẹkújọ́ mẹ́ta ẹ̀wọ̀ ibi iṣẹ́ ni mo bí sí ibi iṣẹ́ ni agbójẹ́ máa ń wà níbi dáadáa ẹ̀mí ìṣẹ̀dá máa ń play game lẹ́kọ̀ọ̀kan báyìí. ṣóyè yín irú ọkùnrin yẹn máa kanra ni as much as tó bá ti ń kanra iṣẹ́ wọn ò lè wà effective kò lè wà efficient irú ọkùnrin yẹn kò lè wà efficient a dẹ̀ tún ti sọ̀rọ̀ nípa àwọn òbò dájí
yàtọ̀ ọ̀tọ̀ ní quantity ọ̀tọ̀ ní quality. Àwọn ẹlòmíì wà tó ṣe wípé wọ́n láwọn ń dó ọkùnrin as much as tí wọ́n ṣe ń dó ọkọ wọn quantity ni wọ́n ń ṣe, wọ́n ṣe quality. Ara àwọn quality òbò pé kọkùnrin dó òbò quality ó ní kọkùnrin dóbò ní táìmù tí òbò wù ú dó àti táìmù tí wọ́n pè pé kó wá kó tó invite ẹ̀. Tó o bá jẹ́ ìyàwó tó bá invite ọkọ ẹ kó wá dó ẹ, orí ẹ̀ máa pé irú òbò tó bá dó ń gbà yẹn is a quality òbò. Another quality òbò ni àkókò tí òbò wo ọkùnrin dó. Àkókò tó bò dẹ̀ máa ń wo ọkùnrin ní ìdájí because ìwé sọ fún wa pé àárọ̀ ní nǹkan bíi 4 to 6 yẹn ni àwọn ọkùnrin máa enter the third realm of sleep. Ìgbà yẹn ni partial paralysis máa ń ṣẹlẹ̀. Táìmù yẹn ni àwọn hormones yẹn máa ń wà secreted, àwọn androgen, àwọn testosterone, àwọn oxytocin, dopamine, endorphin. Ìdájí yẹn ní nǹkan bíi 4 to 6 yẹn because oorun ní REM, sleep ní REM, we have third realm of sleep. So àwọn REM oorun yẹn ó ní nǹkan tí ó ní time ó ní tí wọ́n ń ṣe. Fine, ọkùnrin lè wà lójú oorun kókó ẹ̀ le kó má dẹ̀ mọ̀. The time tí ọkùnrin máa mọ̀ tó máa wà conscious of the fact that pé okó òun le àárín 4 to 6 a.m. yẹn ni wọ́n pè. Even ní àwọn plants, we all know that plants also are living things. Tá a bá fẹ́ lọ collect plant material fún analysis, we will go early in the morning because àárọ̀ yẹn ní nǹkan bíi 6-7 yẹn in cell division máa ń take place. So tó rọ ẹ bá fẹ́ wo àwọn metaphase, interphase, àwọn stages of cell divisions yẹn tẹ́ fẹ́ wò kẹ́ ẹ lè rí clearly lórí microscope. You have to collect your plant material very early in the morning kó tó di pé àwọn òòrùn àárọ̀ òòrùn vitamin E yẹn àbí vitamin D yẹn tó máa jáde. Àárọ̀ bíi 4 to 6 tó kó ọkùnrin lé yẹn tó o bá ti dó ọkùnrin ní táìmù yẹn you have wasted that day because memory tó máa fi sọ́pọlọ ọkùnrin tó bá dó ọkùnrin ní àárọ̀ o lè rí memory yẹn fi sọ́pọlọ ẹ̀ tó bá dó ní ọ̀sán gangan. So gbogbo àwọn timetable ọ̀sán Sunday ọ̀sán Monday nínú òrùn gangan tó òrùn kàtàrí ìgbà yẹn lẹ́yìn ń gbé okó dídó sí yẹn fake ni àwọn timetable yẹn. Tó o bá ti lè dó ọkọ ẹ láàárọ̀ ní nǹkan bíi 4-6 yẹn kò lè sí quality time nìyẹn tó lè rí memory ẹ fi sí ọpọlọ rẹ̀. Àwọn tó dẹ̀ máa bá yín dó wọn ta àwọn yẹn ti mọ correct timetable. So ìdájí yẹn làwọn yẹn máa target. Àwọn ò dẹ̀ ní gbé bùkátà torí mo sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ kan máa ń pa okó ṣé ẹ ti wá sanwó school ọmọ ṣé ẹ ti wá pe bòbá tírẹ́sì ṣé ẹ ti wá lọ rí landlord bó wá lówó ná sórí gbogbo owó náà owó school yìí máa ń pa okó ni. Unfortunately àwọn tó máa bẹ́ẹ̀ dó ọkọ ẹ àwọn ò ní béèrè owó school ọmọ. So táìmù yẹn tí okó lé yẹn ìgbà yẹn tó bá dó okó ń gbà yẹn orí ọkùnrin yẹn á pé because initially àwọn hormones ẹ̀ wọ́n wà at the peak of their secretion at that time. Òun náà ara ẹ̀ dẹ̀ fẹ́ ṣe àwọn òbò tó lè help ọpọlọ ọkùnrin nìyẹn kì í sáwọn òbò òórùn kàtàrí gangan ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń do èmi ò ní amọ̀dọ́ra yín lọ́sàn-án bet quality tó fi sí ọpọlọ ọkùnrin at that time ò lè rí fi sí lọ́pọlọ ní ọ̀sán gangan. You understand? So bó ṣe lè rí memory ẹ fi sọ́pọlọ rẹ̀ kí lè táwọn obìnrin táwọn tí ọkọ rẹ tí yóò fi purọ́ fún ọ tí yóò sáré lọ́ọ̀bọ̀n a máa ṣe pánsóògùn ni ayégan òrówó sóògùn mọ́ òbò gan oògùn ni as much as tó bá mọ bó ṣe lo òbò ẹ kì í ṣe páwọn ọmọ yẹn ń lo oògùn gan máa ń sunko wọn níjọ ewé bá sunko ìyàwó pálọ̀ ó sùn ta gbogbo ń tá a ní ìdí láti mú kọkùnrin ọmọ nífẹ̀ẹ́ wa gbogbo ẹ̀ lọ́lọ́run ti fún wa àmọ́ jẹ́jẹ́ rẹ náà ló ṣe timetable tí ò lè work out jẹ́jẹ́ rẹ lọ pẹ́ ó pẹ́ ọ́ láàárọ̀ tó lò lè dóko ṣóyẹ ẹbẹ́ yẹn náìtì gold cake àbí kí ni náìtì kò dàbí morning is the best you can google it in the evening the man has worked all day but in the morning the man has not done anything ṣóyẹ wa ọkùnrin yẹn kò tí ì ṣe wàhálà kankan ní ìdájí o ò lè fi ìdájí yẹn kó o fi wé evening based on studies. Àárọ̀ náà sọ ní ìwé sọ fún wa pé àwọn hormones máa ń wà ní peak of secretion tó máa ń wà secreted
ṣóyè wà bẹ́ẹ̀ yẹn magic metals mo ti sọ ọ̀rọ̀ òbò mo ti ṣe pre-recorded nípa òbò dájí ṣóyè wà so evening náà ṣe rí tabaníkà tó by hierarchy morning is the best tó bá ń kọ exam tó máa sọ pé when is the best time fún dídó ọkùnrin morning tí morning bá wà ní option ní time rapid eye movement yẹn tí evening náà wà ní option tí ò bá sí morning ní option ló lè mú evening tó bá mú evening ó máa ṣí ni o sincerely tó bá jẹ́ sex therapist tó ń ṣe exam tó wá bẹ́ẹ̀ pé gbàwo ni ọkùnrin ní òbò lọkùnrin lè dóbò tó máa help àwọn central nervous system àwọn nerves àwọn neurotransmitter tó wá lọ mú evening àfi tí ò bá sí morning ní option yẹn morning yẹn is the best morning and evening àwọn obìnrin míì wà tó ṣe wípé ọ̀sán gangan báyìí òrùn kàtàrí lọ́sàn sunday nìkan lọ́kọ wọn máa dó wọn ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà sì ni ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni irú obìnrin ni wọ́n ń fa wàhálà nínú society obìnrin tí wọ́n máa gbóbò pamọ́ tí wọ́n máa ní timetable wàhálà ni wọ́n máa fà nínú society sincerely so ẹlòmíà ló ń dó ọkọ òun táìmù wo ló ń dó ọkọ rẹ tó o bá ti dó ní táìmù tó hard is as good as pé òdo is as good as pé òdo ọkọ rẹ tó bá ti dó ọkọ rẹ ní the wrong time ní odd time yes now because nǹkan tó yẹ kó o ṣe láàkó tó o ṣe akàwé ìgbín aláṣejù bàbá ṣe tẹ́ a fẹ́ activate speed o mi tí mo ń ta need láti activate ẹ̀ sí akàwé ìgbín aláṣejù bàbá ṣe tẹ́ gbogbo ntẹ̀yàn bá ń ṣe a need 10 roses láti activate speed gbogbo ntẹ̀yàn bá ń ṣe tẹ̀yàn bá ti fàṣejù kún náà bí ìgbèyàn bá ṣe nǹkan kan náà ni ọlọ́ọ̀ bá ń gbọ́ ẹgbẹ́ bá ń gbé 10 roses wọlé ká fi activate speed wa gold cake thank you so much so mo sọ pé a ka tọ́pìkì ìgbín aláṣejù bàbá ṣe tẹ́ òun la kà bí èèyàn bá ti fàṣejù kún tí bá ń ṣe náà bí ìgbà téèyàn bá ṣe nǹkan kan náà ni okó tán bẹ́ẹ̀ obìnrin ọkùnrin mi ọ̀sẹ̀sẹ̀ mọ́ bẹ̀bẹ̀ ni ṣe rí àwọn òbò quantity tó ṣe pé quantity ni kọ́mọ́kànlá bíi pé àdó tí ò ní wúlò fọpọlọ ọkùnrin number 1 òbò tọkùnrin ṣẹ̀ṣẹ̀ bẹ̀bẹ̀ kò tó dó nǹkan tí studies sọ fún wa ni pé pàápàá jùlọ ọkùnrin tó lẹ́tọ̀ọ́ sí ẹ tó bá ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀ẹ́ kó tó dó ẹ mòrá rẹ ti já kù 12%. ńgbà wá ṣẹ̀ṣẹ̀ gbàngàn ó kàn máa dó ẹ kọ́mẹ́dà bíi wípé kínní ni ×2 la wà báyìí anything you drop now is ×2 tí ẹ bá ń gbé nǹkan ńlá wọlé anything tẹ bá gbé wọlé sìn ×2 ni we have 10 seconds more to go on ×2 gifts ṣọ́rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn so ntọ́ ọkọ bí ọ̀pọ̀ tó dó àbí tí òwú ṣe tọkàn fíù pé kọ́mẹ́dà bíi pé ọgbà fún tó táìmù tó kùnrin tó kó dídí tó bòdì tó lè wúlò fọpọlọ ọkùnrin tó lè rọpọlọ ẹ̀ manova ìdájí ìrọ̀lẹ́ àti ìgbà tó wù ṣe àti ìgbà tí wọ́n pè obìnrin mi ò lè pe ọkọ ẹ̀ pé kó jẹ́ kàn wá dóran níbi ayé lajúdé ìyàwó ilé tán ti fẹ́ tán ti sanwó orí ẹ̀ kò lè fòbò lọ ọkọ rẹ̀ pé kó jẹ́ wá dóran ẹlòmíì ò lè sọ kò lè initiate sẹ́ẹ̀sì ṣe ni yóò wọṣọ ẹlòmíì ò wọṣọ gbogbo ọrùn ó di papapa báyìí ni wọ́n wọ gbogbo ẹ̀ wọ́n wọ gúlọ́ọ̀fù ẹlòmíì bá fẹ́ sùn báyìí pátá bí ọgbọ̀n ní ọwọ́ papọ̀ ó bá wò wípé kóun tó bọ́ gbogbo jíǹsì tọwọ́ igan okó òun ó ti wálẹ̀ bí ó ṣe kúkú mọ sunrun rẹ̀ lọ́nu ńgbàlẹ̀ bá mọ́ ní ó bá lọ́ọ̀bọ̀n tó ṣe wípé yóò rán ìwọṣọ sùn tiyan slide to open ni kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ máa tẹ kóòdì kan kí kóòdì kẹ́ tó tẹ̀ gan ó ti wálẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ò lè hold erection pé ejaculation àwọn máa ń quick yẹn kì í ṣe gbogbo wọn náà ní iná tètè máa ń dà ní short time tí ọkùnrin bá ti wà tí wàhálà tí ó ṣe kó tó rí ẹdó tó bá ti pọ̀ jù time tó kọ́ ẹ̀ ti lé yẹn tó yẹ kí o ti rọra ṣe eré ìbẹ̀rẹ̀ which is foreplay díẹ̀ kó dẹ̀ ti penetrate wọlé yẹn time tó fi ń bẹ̀ẹ́ yẹn ó ti ń lose erection yẹn time tó fi ń bẹ̀ẹ́ yẹn ó ti ń lose òkìní yẹn ti ara ẹ̀ ti ń wálẹ̀ so kó tó ṣẹ̀ṣẹ̀ negotiate kó tó ṣẹ̀ṣẹ̀ ṣáájé kó gbà kó tó ìgbà tó bá wá padà gbà gan kó tó di pọ́ kó máa dẹnu ọ̀nà òbò báyìí ó ti dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ yín bẹ́ẹ̀ yẹn Àjọkẹ́ Àkànfẹ́. So as much as mo máa ń sọ fún àwọn tó jẹ́ pé wọ́n máa ń ní àwọn tètè máa ń dà mo máa ń ní reduce the time tẹ́ fi ń ṣe foreplay yín if you reduce the time of your foreplay Mr. Isaac Kẹ́hìndé ṣé ó máa ń ṣe bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ńgbà míì tó bá jẹ́ pé balance sì wà lórí káàdì yẹn bẹ́ẹ̀ tí ò bá sówó ń bẹ̀ mọ́ ó lè máa reject ẹ̀ àfi tẹ́ ẹ bá máa change card tó ló máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà. mo sọ pé the time tí ẹ fi ń ṣe foreplay yẹn you can try to reduce it such that nísìn we understand the fact wípé studies máa ń sọ fún wa wípé kí foreplay pẹ́ bóyá 5 minutes 10 minutes láti fi prepare ara obìnrin ṣùgbọ́n kì í ṣe gbogbo ọkùnrin ló lè ṣe foreplay tó gùn ọkùnrin míì wà tó ṣe pé ẹ̀jẹ̀ tó máa gbé okó dúró fún 20 minutes 10 minutes ọkùnrin míì ò nírú agbára yẹn okay sir ẹ try láti change card yẹn ọkùnrin míì ò ní agbára láti lè gbé okó dúró dadi sí ẹ̀jẹ̀ tó máa gbé okó dúró fún 10-15 minutes kò sí lára ọkùnrin míì as much as that tó bá rọra ṣe foreplay rẹ̀ for few minutes tó bá wọlé ara ó máa wà okay but ìwọ tó jẹ́ pé á ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti 1930 látàyè alálùmọ́lẹ̀ yọ́ bí ọ̀ ẹ̀ṣẹ̀ tó sí ọ̀ níjẹta ẹ̀ṣẹ̀ tó sí ọ̀ ń jẹ ni gbogbo ẹ̀ ní ọ̀sẹ̀ kó tó di pọ́ bẹ́ẹ̀ tán okó yẹn á ti rọ̀ ṣìṣálẹ̀ so torí ẹ̀ ń gbà míì tẹ bá stàjà the time tẹ fi ń ṣe bóyá pre-start or foreplay or whatever if you reduce the time ọkùnrin tó lè ṣe foreplay pẹ́ ní ọkùnrin tó lè gbé ẹ̀rẹ́ tí ò kí ń quickly lost erection Miss Àjọkẹ́ Àkànkẹ́ ní bẹ́ẹ̀ ni tí ò lè ọkùnrin míì wà tó ṣe pé 20 minutes erection ẹ̀ máa dúró àwọn ọkùnrin míì wà tó pé erection wọn ò lè dúró tó yẹn so the little time yẹn he can just get into whatever he want to do and be okay bẹ́ẹ̀ ìwọ rẹ̀ á ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo bí ò ṣe tètè wá kún ọmọ rẹ̀ ń skúlù gbogbo bí kò ṣe fún ọ lówó ọbẹ̀ lánàá gbogbo ẹ̀ ní ó ṣẹ̀ṣẹ̀ mo sọ fún yín pé táìmù tẹ fẹ́ dúra yín is not the time tó jẹ́ pé ẹ máa sọ̀rọ̀ bùkátà ó máa ń pa okó ni wọ́n ní do you advertise for people bẹ́ẹ̀ ni orí Facebook la ti ń ṣe advert lè ṣe advert ní TikTok máa flag wa you can come to my DM ṣóyé wa bẹ́ẹ̀ yẹn so táìmù yẹn ni àwọn òbò tó wúlò fún ọpọlọ ọkùnrin yìí ní àwọn òbò tí wọ́n pè kó wá dó àti èyí tó dó lákòókò tó wù because àkókò tó wù dó yẹn àwọn hormones ẹ̀ wọ́n ti wà secreted in time yẹn ara ẹ̀ dìde ni then another òbò ní òbò tó pè kó wá dó because the time tó ti sọ ó ti send signal sọpọlọ ẹ̀ time tó ti sọ fọ́kọ ẹ̀ pé kó wá dó ẹ yẹn ó ti send the positive signal lọ síbi àwọn cerebrum ẹ̀ àwọn central nervous system immediately brain ẹ̀ máa send ẹ̀jẹ̀ sí ara àwọn okó ẹ̀ á dìde ni àwọn sex organ àwọn nerves àwọn neurotransmitter rẹ̀ gbogbo ẹ̀ máa tanná kalẹ̀ because ọ̀rọ̀ tó ti sọ yẹn ó ti ní effect ní ara rẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé mo sọ pé erection tá à ń wò yẹn inú ọpọlọ ló ti wá the largest sex organ in the body is not even the okó àbí òbò is the brain. That's why obìnrin míì lè wà ní wòwò kó kọ ọkùnrin máa le tọkàn rẹ̀ ò bá sí lára obìnrin yẹn ọpọlọ rẹ̀ ò ní connect but as much as tó jẹ́ obìnrin tọkùnrin lẹ́tọ̀ọ́ sí tó sì nífẹ̀ẹ́ láti bá a ní ìbálòpọ̀ tó bá ti lè sọ báyìí immediately ẹ̀jẹ̀ máa rush lọ sí gbogbo veins rẹ̀ ó kó ẹ̀ máa dìde ni even kó ṣe bí iṣẹ́ ló wà kó sọ fún pé ó fẹ́ dóko kíákíá ni ó tètè round up gbogbo ohun tí bá ń ṣe tí ọmọ sáré bọ̀ bí ọpọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ nìyẹn pẹ̀lú okó rẹ̀ so ìlàṣẹ ni ẹ máa invite ọkọ yín láti doyin kì í ṣe pé ńgbọ̀ bá béèrè obìnrin míì bọ́ pé òdo fọ́dún kan kò ní máyìn tí bá sá ti ń fún lówó ilé tí ń sanwó oṣù ọmọ tí sì ń tọ́jú ilé okó ọ̀bá rẹ̀ léde kò sí ń tọkùnrin ò bá dẹ̀ dóòbò okó ẹ̀ máa reduce ó máa shrink ó máa sá wọlé ni so ọkùnrin gbúdọ̀ dóòbò kó ní àlàáfíà kó kí àtọ̀ tú jáde lára ẹ̀ kó lè sinmi gbogbo ẹ̀ láti kọ́ need àtúnwí asán need repetition ṣóyé wa bẹ́ẹ̀ yẹn so bó ṣe jẹ́ nìyẹn nínú ọdún tuntun tá a wà yìí àlàáfíà gbúdọ̀ jọba nínú ilé agbo wa la sì mọ̀ pé tá a bá ti sọ́ọ̀fù problem ọ̀rọ̀ okó àti òbò nínú ilé ìyókù ò ní problem sincerely ìyókù bá ń sá ni bẹ̀ẹ̀nẹ̀ situation tó ṣe wípé àwa gan fúnra wa àbìkítà obìnrin míì wà báyìí bọ́pẹ̀ ọ̀bá súnmọ́ fọ́dún 4 kò ní máyìn
tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ tó bá ti lọ́kọ kò sí wàhálà, má wulẹ̀ ṣe zìnà, bẹ̀wọ̀ tó bá ti lọ́kọ o gbúdọ̀ mọ dó okó steady, o gbúdọ̀ mọ dó okó kó wá àwọn nǹkan tó jẹ́ pé ó máa fún ẹ ní oore ọ̀fẹ́, ó máa fún ẹ ní strength. Àwọn obìnrin míì wà kán láwọn àwọn jẹ́ 36 years, àwọn jẹ́ 35 years, òbò àwọn ń gbẹ, kò yẹ kó mọ rí bẹ́ẹ̀. Ọmọ 35, 36 naturally ó yẹ kó máa wet ni, ó yẹ kó máa wet by nature ni. Kóbìnrin tó máa sọ̀rọ̀ pé òun gbẹ ó máa wọ 50, 55 nígbà tí ò bá sí period mọ́. Bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá dóko báwo lẹ̀ ṣe ní gbẹ. Táìmù okó dídó ó yàtọ̀ sí táìmù bùkátà lé, ó yàtọ̀ sí táìmù pé bàbá láńlọ́ọ̀dù wọ́n ti increase owó ilé. Gbogbo yẹn gan ń fa stress sára ọkùnrin. Wọ́n ní how many times in a week? 21 times ni sáyẹ́ǹsì sọ. Sáyẹ́ǹsì sọ pé ọkùnrin ó gbúdọ̀ máa kí ọkùnrin lè guide ara ẹ̀ against prostate cancer kó máa ejaculate ní 21 times a month. So èmi ò fi bẹ́ẹ̀ mọ mass, bí àwọn tó ń bá mọ mass kán bá wa divide 21 divided by 4. Ni mo ṣe sọ fún yín pé agbára tí Ọlọ́run fún ọkùnrin, obìnrin kan ò lágbára ọkùnrin. Kò sóbìnrin tó lágbára tó lè ṣe ìbálòpọ̀ lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀, bẹ́ẹ̀ ọkùnrin lè ṣe é. I need the 10 roses to activate speed. Ọkùnrin lè ṣe é. A man can do it actually. Ọkùnrin lè ṣe é. Tó bá rórí ọ̀fẹ́ ó lè ṣe é torí agbára ọkùnrin ni. Ẹ ṣeun bàbá TJ àti reach target. Anything you drop now is ×2. So fún ẹni tó béèrè that is the answer. Bá a ṣe wà lórí live stream yìí ẹ sáré google ẹ̀ pé how often should a man ejaculate to guide against prostate cancer. Wọ́n sọ wípé 21 times a month. There was a research that was done tẹ́ pé research yẹn ó sọ fún wa pé àwọn ọkùnrin tí wọ́n ejaculate ní 21 times a month wọ́n stand the risk of prostate cancer. After 10 years the same research was done, the same cycle of research was gotten. Orí ×2 la wà, ẹjọ́ ẹgbẹ́ nǹkan la wọlé. We have 20 seconds for ×2. Anything you drop now is ×2. Lion, money gun, TikTok, donut, ice cream, anything you drop is ×2. Ẹ bá ń gbé nǹkan lá wọlé. So bó ṣe jẹ́ nìyẹn. Bible says people perish for lack of knowledge. We must know. We must seek knowledge. We must read. I have so many books I read. Wow, thank you. Thank you for the finger heart. I read so many books. Thank you for the donut. Gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe pàtàkì. So ẹ mọ target, ẹ mọ time tọkùnrin bá béèrè òbò má sọ no ní àkókò yẹn, because tó bá gbà fún gbà yẹn wàá fi memory ẹ sí lọ́pọ̀lọpọ̀, because fún láti béèrè òbò yẹn àwọn hormones ẹ ti kún ni. That's number one time. Fún quality òbò, mo sọ pé gbogbo quality ó yàtọ̀ sí quantity. Quantity lẹ́lòmíì ń ṣe. Mr. Olúwa ṣeun wọ́n ní when exactly is my program in the week. Ẹ wò mí lè dáhùn yẹn because I have what I do. Irú Monday, Tuesday nsìn I will be busy. So Wednesday sí weekend sí Sunday náà ni. But of course mo lè drop pre-recorded can come at any time. But live stream ọjọ́ Sunday báyìí la máa ń ka àwọn Yorùbá books wa. Òun la máa ń ka àwọn Yorùbá books wa. Tá bá dẹ̀ ti kà tán I will come live to do all this kind of topics. Ṣóyé wa. Wọ́n ní what's the difference between òun náà là ń sọ Olúwa dára company. Oko òbò quantity àti òbò quality. Mo sọ pé quantity lobìnrin mi ń ṣe. A máa ní kò sígbà tí ó tó béèrè tóun ò kí ń gbà. Báwo lọ ṣe ń ṣe? Àwọn obìnrin mi ṣe ara àwọn ọkùnrin wọ́n máa ń mọ reason tẹ́ fi ń dó àwọn. Ọkùnrin mi tó bá dó ọkùnrin tó bá dó ọkọ ẹ ó mọ̀ pé o kàn dóhun torí kò ń lè fún ẹ lówó, kò ń lè sanwó school ọmọ, kò ń lè bẹ gbọ́ bùkátà ni. Ó mọ̀ pé o fẹ́ fi dídó yẹn exchange nǹkan lọ́wọ́ òun ni, even though ìyàwó lé ni ẹ́. Àwọn tó dẹ̀ ń dó ọkùnrin nítorí wípé they want him, they want to have him, they want to bond with him, they truly love him. Àwọn ọkùnrin máa ń mọ̀ nínú òbò quantity, òbò quality, torí mi ò quantity yẹn ò sí nínú dictionary. Quality òbò ó ní òbò tókùnrin dó ní táìmù tí ó wù dó. Ó náà ti ń dá iná òun wípé she has explained everything in details. Time tọkùnrin feel pé òun fẹ́ dóko tó feel pé òun fẹ́ dóbò ìdájí ní time àwọn òun ṣọkùnrin, but this is what we read.
time tí ọkùnrin wà ní tí ó wà ní third realm of sleep, the time that a man is at the third realm of sleep around 4 to 6 a.m. fún ọkùnrin. Àwọn míì wà tó yẹ pé wọn kì í ṣe night shift, tó kì í ṣe night shift tó yẹ pé wọ́n máa ń wà nílé ní ìdájí. Ìwọ tó bá ti kọ oorun ìdájí yẹn, o ti kọ́kọ́ lost quality time bẹ́ẹ̀ yẹn, because òbò tọkùnrin máa dó ní ìdájí, value tí òbò yẹn máa ní nínú life ọkùnrin yẹn, nínú ọpọlọ ẹ̀, nínú ayé ìwọ tó dó gan gbà yẹn, kò lè ní value yẹn lọ́sàn gangan. Kò sí tó ní kéèyàn mọ́ dò ìyàwó téèyàn bá fẹ́ lọ́sàn. Why? Because ẹ ti lẹ́tọ̀ọ́ síra yín, bet quality tó rí tó bá dó obìnrin láàárọ̀, tóbìnrin yẹn náà rí memory ara ẹ̀ fi sí ọpọlọ ọkùnrin, kò lè rí memory yẹn fi sí lọ́sàn gangan. One of the problem tá a máa ní pé a máa ń dóra wa ní wrong time. The wife will cope náà ni God cake. The wife will cope. Ṣé mọ̀, there is a theory in biology, the theory of use and disuse, the theory of natural selection náà sọ pé the more you do something, the more efficient the thing will be. The more you use a particular organ, the more effective and efficient that organ will be. Torí ẹ̀ àwọn athletes tó máa ń sáré, tó máa ń exercise, wọ́n máa ń ní stretched out muscle. Àwọn tó máa ń rìn, ara wọn ti máa build up, àwọn tó máa ń lift weight, ẹ rí i pé muscle wọn máa ti wà built up. Why? Because wọ́n ti build ara wọn. So ẹ lè fi wé ẹni tó ṣe pé ó lọ ọ́fíìsì, mọ́tò ni ó drive lọ, ó bá dé ọ́fíìsì á jókòó látàárọ̀ sílẹ̀, á tún padà sínú mọ́tò, á tún drive ara ẹ̀ sílé. Àwọn yẹn máa kókùn jọ ni, wọn ò lè ní built muscle. So the more tó bá ṣe ń dó ọkùnrin, tó bá ń dó ọkọ ẹ, wàá máa ní more interest láti tún ti continue láti máa dó ọkọ ẹ yẹn dì mọ́. Now lórí quality òbò tọkùnrin dó ní time tó wù ú dó, and àkókò tí ọkùnrin lè desire pé òun fẹ́ dó òbò ó ní ìdájí, torí nature is real. Nǹkan tí studies dẹ̀ sọ ni pé ìdájí ni ọkùnrin máa ń ní àwọn testosterone, àwọn androgen, àwọn oxytocin, àwọn immunoglobulin A, gbogbo àwọn hormones yẹn ìdájí náà máa ń wà secreted. Mo ní ìdí 2 gifters láti activate speed. 2 gifters, kò ń ṣe 2 roses o, èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́kàn drop anything within 50 seconds. So quality nu another quality, òbò quality ó ní òbò tí obìnrin pé ọkùnrin kó wá dó. Tó bá níyàwó sílé tó pè ẹ́ wípé kó jẹ́ kẹ́ wá dóra yín, ṣó yẹ bẹ́ẹ̀ yẹn, irú òbò yẹn náà is a quality òbò fún ọkùnrin. Quality ni because ìwọ ló pé, ó ti jẹ́ kó feel important, ó ti jẹ́ kó feel needed. A ti sọ àwọn advantages tó wà nù pé kóbìnrin pé ọkọ ẹ̀ pé káwọn wá dóra wọn. Number 1, ó ti help ọkùnrin yẹn 85% of wàhálà tó máa ṣe láti dó anytime yẹn, ó ti bá solve. We need more gifter, ó kù gifter kan ká fi lè activate speed. Ó ti bá ṣiṣẹ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní fura sí ẹ, ó ti fún ní sense of belonging, ó ti fún ní impression pé o ò lẹ́lòmíì lẹ́yìn ẹ̀, ó ti fún ní impression wípé bó ti ẹ̀ ò wúlò fún ẹ ní all other aspect, ó ṣàwúlò fún ẹ bí oko. Mr. Olúwaṣeun Bọ́sẹ̀dé JMK náà mò ń jẹ́ ní Facebook. Ẹ bá ti tẹ Bọ́sẹ̀dé JMK, ó máa gbé page mi wá. Sọ̀rọ̀ mi yé yín, àwọn quality òbò nìyẹn. Àwọn òbò tọkùnrin fẹ́ dó tó délé torí pé o ti change bed sheet, torí ẹ̀ mo ṣe sọ pé ẹ̀yin obìnrin ẹ máa ṣiṣẹ́. You can just change bed sheet, you change your curtain, you can change your bulb to either àwọn bulb blue, àwọn colored bulb yẹn. Just use a different fragrance. Ọkùnrin yẹn náà máa mọ̀ pé òdìdí ìfẹ́ dóko. Gbogbo orú àwọn nǹkan yẹn, all these men know inside every man there is a little boy that want to play. There is a king that want to reign, that want to rule in every man, and there is also a boy tó kàn fẹ́ play, tó fẹ́ bí ọmọdé like a baby. You understand? When you do all of that, ó máa fún ní impression pé it's like this woman really wants him today. Imagine kẹ́ mọ bára yín dọ̀rẹ́, ìwọ nìkan ló ń wọ́rẹ́ ẹ lọ, tó bá rẹ̀ bùn lọ, tó bá rẹ̀ so lọ, tó bá ra nǹkan lọ, òun ò wá kí ẹ, kò béèrè ẹ, kò mọ̀ bọ́yá ọgbà, kọ̀mọ̀ bọ́yọ̀ ọ̀wẹ̀, friendship yẹn gún sun ẹ. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tí ọkùnrin bá jẹ́ ònìkan ló máa ń béèrè òbò. You understand? Tó jẹ́ pé ọkùnrin nìkan ló máa ń béèrè fún ìbálòpọ̀ ní gbogbo ìgbà. Fún bí 15 years tẹ́ fi jọ marry,
àbí more than that òun nìkan náà ni kò gbọ́ béèrè rí ó máa sún ọkùnrin yẹn because nature is real ó máa sún nísìnyí kó ọmọ báyàn dọ̀rẹ́ ìwọ nìkan ló ń kí ìwọ nìkan ló ń béèrè ẹ̀gẹ́ bí mo ṣe sọ you be tired of that friendship gaskiya you be tired of it so it has to be mutual everyone has to do what has to play his own part so that it will work out we cannot say one person just like I said we have to be each other's keeper we have to be our brother's keeper tá bá rí èèyàn kan tó go astray tàbí tó pẹ́ nìkan fẹ́ lé ọ ẹ̀ into committing sin we have to guide that woman back into our life. It's just like the advice I gave to somebody few days ago tó ní ìyàwó òun ọ̀gá rẹ̀ máa ń chat nǹkan ìgbà kan àwo kan ìyàwó òun yẹn virgin dẹ̀ nígbà tó ń fẹ́ pé sóòkù kí rìnrìn àrè I said àwọn obìnrin náà máa ń lack one or two things ní relationship àbí ní marriage àwọn náà máa ń lack one or two things ó lè jẹ́ pé bóyá attention àbí nǹkan kékeré kan tíyàwó yín lack kí ni ẹni yẹn fi lé ọ̀rẹ́ nísìn wọ́n ló wá sẹ́ndì káàdì 2000 mo ní ṣe 2000 naira àbí $2000 you see we need not be ashamed we need not be ashamed for a man when somebody use ordinary 2000 naira to lure your wife into immorality. We need not even be ashamed. It is as if you are weak as a person. It is as if you're weak as a man. So we all have to understand it and make sure that we apply knowledge in all what we do. Mo sọ wípé tá bá léèyàn kan tó jẹ́ pé ẹni yẹn ó fẹ́ go astray àbó fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ pé ó máa lọ lead into destruction. We have the duty to do what? To call that person back and to be able to guide him or her. Mo ní àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe cultist gan tó bá fẹ́ lost member báyìí they will do all what they can láti make sure wípé member àwọn yẹn àwọn ò lost ẹ̀. So àwa tá wá ní à ń serve the real God, we are serving the real God, à ń kírun à ń lọ ṣọ́ọ̀ṣì àwa yẹn gan ló jẹ́ pé ọmọlàkejì wa kan ó fẹ́ ṣe mistake we will not expose the person. It's not supposed to be gold-eyed cakes. Your TikTok boyfriend wọ́n ní wife do immorality not even for money. Honestly, àwọn míì for attention, little attention that you fail to give your wife báyìí before you know it someone else has gotten hold of her, to be candid. So God will help us. Ẹjọ́ gbogbo àwọn gifter yẹn ẹjọ́ ẹjẹ́ connect pẹ̀lú wọn á ti pọ̀ gan o. Humanity, Mr. Nurudeen, Baba TJ, Magic Melter. So top 1, top 2, top 3 mi ẹjọ́ ẹjẹ́ ká tẹ̀lé wọn, and as much as tá bá ti tẹ̀lé wọn bẹ́ẹ̀ yẹn tá bá ti tẹ̀lé wọn the first 20 people tó tẹ̀lé wọn ẹjẹ́ á lọ tẹ̀lé àwọn yẹn náà so that àwọn náà bá ti rí wọn á tẹ̀lé wa padà ṣóyé wa. So that's how to grow your community on TikTok. Mr. Nurudeen. So wọ́n ní okay. So we understand the fact that studies has really exposed us and it has made us to understand more a whole lot of things we do not know, and these things were being taught bẹ́ẹ̀ àkọ́bí ara sí torí ẹ̀ ni mo ṣe sọ pé àwọn ẹ̀kọ́ yìí ọlá apá ń ṣe ní èdè wa in ló ṣe ká ṣe attention dáadáa. A whole lot of things tán kọ́ wa tá a mọ̀ probably because they use another language to teach us. Òun ló dífá fún bó ṣe jẹ́ wípé ó wá ń jọ wá lójú nígbà tá à ń gbọ́ à ń pokó à ń pòbò àmọ́ ṣe pọ́nìlà ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni Olúwahùnmí Àbọ́láhùnmí ni thank you for the TikTok, God bless you. Ṣọ́nìlà tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni àṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lénìí. But because of the fact that all these big grammars tó fi ń kọ́ wa yìí ó ti tóbi jù sincerely
So all of these things are things that we can read by ourselves and understand it. Kò dìgbà tá a bá wá expose tàbí tá a bá ní personal experience. In fact, your own personal experience cannot be useful for the whole world. Mr. Nurudeen, thank you. Useful for the whole world. You need knowledge. Bible says people perish for lack of knowledge. We need to learn. The more we learn, the more we know, the more we become vast in knowledge. Only do you have books on them? No, I've not written books. I've not written books, so writing books is somehow stressful, but God will help me. This new year, mo ti kọ̀wé testicular torsion, but mi ò tí publish ẹ̀ torí èmi àti mọ́mì nurse kan la jọ kọ́. Mọ́mì yẹn nurse ni wọ́n, so àti publish iṣẹ́ yẹn. Testicular torsion, àwọn ọmọ tẹ́pọ̀n wọn máa ń lọ́ yẹn láti kékeré, ó máa ń fa impotency. So we explained everything inside that book, and we are going to publish it. But my own personal, apart from my research, you know that I am running a doctorate program. I'm even almost rounding up, and definitely I will publish more on publications because my master's research I publish it. Mo publish masters ni. Then you have to publish so many papers before you are through with your PhD. Academics nìyẹn. But when it comes to all these sex talk things, you know, I did my sex therapist training online. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, sex therapy training mi online mo ti ṣe. So if I write books based on sex education, it's not going to be in my academics line because I did my masters and PhD on biology strictly. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, but àwọn ìwé eléyìí, you can just write a book, you can author a book as a person. You can just do visibility study and author a book, which is normal. You publish it. So bẹ̀ ṣe mọ̀ pé àwọn iṣẹ́ yẹn ó máa ń pọ̀, and I barely sleep. In fact, ojú oorun ni mo wà bí mo ṣe ti church dé tí mo jẹun tán ni mo sùn torí mi kì í sùn lóru. I don't sleep at night. Àwọn kan tó ń ṣe party ń bí tó ń lùlù ìlú wọn yẹn ló jí mi tí mo fi come live. So that's how I do my thing. Wọ́n ní sister help us reach our churches and open their eyes for this truth. Àwọn churches máa ń pè wá. Mo ti ṣe rí gbogbo àwọn topic yìí, gbogbo ẹ̀ ni mo ti ṣe sí Facebook. Ó wà ní YouTube mi náà. So àwọn churches náà máa ń tó bá organize seminar. Mo ní church kan tó ń pè mí fún àwọn arúgbó ń sìn. Okó dídó fún àwọn arúgbó àti sọ. We have talked about it pé tóbìnrin á fi darúgbó tó bá ṣì lọ́kọ ni studies sọ pé ó lè máa dó okó. In fact, arúgbó gan ó ní ìdókó because okó àti àtọ̀ ó máa jẹ́ kí wọ́ọ̀lù òbò kó tutù. Ṣé mọ̀ pé normal tó ti darúgbó tí àwọn estrogen àti progesterone sẹ́rí, there is no mystery anywhere, there is only ignorance. Nǹkan tó ṣẹlẹ̀ sárúgbó ni pé level tí ara fi ń produce estrogen àti progesterone ó ti já wálẹ̀, so òbò máa dry, nǹkan oṣù náà máa dá. So time yẹn ni arúgbó ní ìdókó so that as much as tó bá gba àtọ̀ yẹn á lubricate ara ẹ̀. Then okó dídó fún arúgbó ó máa ń mú kí bladder dúró dáadáa, ó máa mú kí bladder strong. Ẹ ṣeun Mr. Nurudeen, God bless you sir. We'll soon round up our PhD. In fact, if I need letter of recommendation for anything, my prof can give me. You understand? Just one gifter to reach target for speed. So mo ní okó dídó fún àwọn arúgbó ó máa ń fún àwọn arúgbó ní strong bladder. Ó máa ń jẹ́ kí bladder wọn strong tó yẹ pé wọn ò ní máa tọ̀ sára. Miss Blessing Irabo, thank you. I'm gonna activate the speed instinct so that anything we draw will be ×2. So tí arúgbó bá ń dó okó, arúgbó yẹn bladder ilé ìtọ̀ ibi tí tọ̀ máa ń regún sí, ibẹ̀ là ń pè ní bladder. Just like epididymis, ibi tí àtọ̀ tí sperm máa ń regún sí, ìhò ní epididymis. Tó bá ti kún, in nature máa expel díẹ̀ jáde táwọn ọkùnrin máa ní wọ́n rí wet dream. Bẹ́ẹ̀ ni bladder, ibẹ̀ ni ìtọ̀ máa ń wà. Tó bá ti kún la máa feel pa fẹ́ tọ̀, á ti wà lórí ×2. So tí arúgbó bá ń dó okó, bladder ẹ̀ máa gbé ìtọ̀ dúró. Àwọn arúgbó mi wà tó ṣe pé tán bá wúkọ́ báyìí, kú báyìí wọ́n máa tọ̀ sára ni. Arúgbó mi bá rẹ́rìn jù ó lè máa tọ̀ sára. Sincerely, arúgbó tó bá ń dókó, bladder ẹ̀ máa strong, kò ní máa tọ̀ sára.
That's one of the advantage of oko dídó fún àwọn arúgbó. A wà lórí ×2 o, anything you drop now is ×2. Ẹ jọ̀ọ́ bá mi gbé nǹkan ńlá wọlé. Money, God, lion, universe, anything you drop now is ×2. So òun la fẹ́ sọ. So I want to believe bóyá church yẹn bóyá àwọn ìyá àgbà pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ arúgbó tó bá yẹ pé kò lọ́kọ mọ́ kò sí ìyọnu. Bẹ́ẹ̀ni tó bá sì lọ́kọ wọ́n sì lè ṣe heavy petting náà dáa fún àwọn arúgbó. Heavy petting àwọn process tó jẹ́ pé ó máa mú kí ọkùnrin kò ṣe pé ó máa wọlé tán á kàn máa play around the entrance ara obìnrin yẹn títí tára bàbá yẹn á fi wálẹ̀ tá a fi sùn. Àlàáfíà náà ni ó máa ń mú wá. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn we have talked about it. A whole lot of people tí wọ́n ní problem nínú ara yìí, all of these things nature has taken care of it. Nature has taken good care of everything tí a tún jẹra wa níyàlé lórí. So yé wa bẹ́ẹ̀ yẹn. So as much as we do it, churches are organizing seminar because a rí wípé gbogbo àwọn kinní wọn kì í sọ nínú church. Some people just die in silence. Ẹlòmíì kan die in silence ni. So we all have to know it and know peace. Káwa náà wá ìmọ̀, we can read about it. Wọ́n ní this lecture dey give me joy. We are almost rounding up. So gbogbo ẹ̀ láti sọ dáadáa. Ẹ jẹ́ kí a follow YouTube channel mi ká dẹ̀ wá sí orí Facebook page mi náà we will see more. Tó bá yẹ pé mo tiẹ̀ ti wá mọ̀ pa máa sọ in depth tó báyìí ni ìbá tún live Facebook náà but it is well with us. Kó má kàn dàbí a kind of repetition ni because gbogbo ẹ̀ láti sọ dáadáa ní Facebook ẹ̀ ṣe mọ̀ pé people are just joining us. Àwọn èèyàn ṣe ń join wa náà ni. Lady Queen, you are welcome. So that is it. Òbòdájí is very important. Time tọkùnrin béèrè òbò àti kíwọ náà béèrè òbò. Àwọn òbò quality kò béèrè oko, àwọn òbò quality nìyẹn. Àwọn yòókù quantity ni. Òbò tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ ẹ̀dó yẹn kò lè dàbí mọ́. Oko gan ó ti rọ̀. Rosemary, wọ́n láwọn ṣe èdè ni welcome ma. So ẹjẹ́ ìwòye hours tá a ti lò 2 hours 21 minutes. A ti lò 2 hours 21 minutes. So ẹjẹ́ a lọ mọ́ rest. Ẹjẹ́ a lọ mọ́ rest o. Bàbá tán bá wa play game yìí bàbá eyebrow coast. Bàbá yẹn dry o àtijọ́ wà ń bí ìtìpẹ́. Okay, a fẹ́ activate speed ẹjẹ́ sáré activate speed ká tó lọ. Ẹ ṣeun Mr. Kẹ́hìndé Adétọ́nàjọ. We need 10 roses to activate speed. Ẹ jọ̀ọ́ roses 10 péré la need and we are 53 here. Tẹ́nì kọ̀ọ̀kan bá drop 1 rose gan àti máa reach target wa tàbí kẹ́nìkan kan rọra drop finger hearts méjì 2 finger hearts is 10 roses. Tí n bá rí download Mr. Izzy Kẹ́hìndé tí n bá rí download máa gbé sí orí Facebook rí speed yẹn activate okay no wàhálà tí n bá rí download I'll put it on Facebook. Ìyábọ̀ Kúrá mi ìrórúkọ yẹn kà dáadáa guys please mute me up. Okay ṣé ẹ fẹ́ join ní Magic Metals? Ẹ send request ṣé mo lè rí request gbé ẹ jẹ́ kí géèmù yìí tán so that a lè release bàbá tí a jọ ń gbá géèmù máa lè gbé 1 or 2 people wọlé.